Aláròyé máa wí o. Babátúndé yìí yóò pẹ́ lẹ́wọ̀n o, ṣọ́ọ̀bù ló lọ fọ́ nílọrin. Baálé ilé kan Abdulyekin Babátúndé ẹni ọdún márùndínlógójì tó ń gbé ní agbègbè Bàbá-Òkò nílùú Ìlọrin tó ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ nílé ẹjọ́ májísrèètì kan tó wà nílùú Ìlọrin tí í ṣe olú ìlú fún ìpínlẹ̀ Kwara báyìí. Ẹ̀sùn tán fi kàn án ni pé ó lọ fọ́ ṣọ́ọ̀bù lópòpónà ọjà ìyá nílùú Ìlọrin tó sì jí àwọn dúkìá bíi ẹ́ńjìnì ọ́ìlì ọkọ̀, túùbù ọ̀kadà tó ń lọ bíi 52, agolo epo bírèkì mọ́tò bíi 17, sólà bátírì panẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí owó wọn lé ní mílíọ̀nù kan náírà tí àwọn ọlọ́pàá sì ti rí díẹ̀ gbà nínú àwọn ẹrù ọ̀hún padà lọ́wọ́ rẹ̀. Ọkùnrin kan ọ̀gbẹ́ni Olúwayanjú Rótìmí tó ń gbé ní agbègbè Ìrèwọlédé àti arábìnrin Shaibu Aishat tó lọ mú ẹ̀sùn lọ sílé iṣẹ́ ọlọ́pàá pé àwọn adigunjalè kan máa ń fọ́ ṣọ́ọ̀bù àwọn lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n á sì jí ọ̀pọ̀ dúkìá kó lọ. Lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lọ́wọ́ tẹ Babátúndé tó sì bá àwọn ẹrù òfin náà lọ́wọ́ rẹ̀. Agbèfọ́ba sọ fún kóòtù pé dúkìá tó jí gbé tó mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 1.3 million naira. Ó rọ adájọ́ kóòtù ọ̀hún pé kó ju afurasí ọ̀daràn sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí tí ìwádìí yóò fi parí lórí ẹ̀sùn olè tán fi kàn án. Agbẹjọ́rò olùjẹ́jọ́ amòfin Barrister Tóyìn Ọ̀nàọlápọ̀ rọ kóòtù kó gba béèlì oníbàárà òun. Adájọ́ Ṣadé Lawal gba béèlì Babátúndé lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2024 yìí. Ibrahim Alágúnmu ló ṣe àkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.